mo kí wa ní kìtì ọlá, mo kí wa ní kìtì ọlà, mo kí wa lórúkọ Jésù Olúwa. Ọlọ́run alààyè yóò máa wà pẹ̀lú wa, àánú Ọlọ́run yóò sì máa bá wa gbé. Kókó ibi tí mò ń lọ ní wákàtí ni pé láàárín àwọn ènìyàn mi ni a ti rí ènìyàn ìkà. Láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn ìkà. Mo sọ ní inú CD kan tí mo ṣe nígbà kan ní 2019. Mo pè ní the effect of sham. The effect of shams. Àwọn àkóbá tó wà nínú ògùngùn ṣíṣe. Ohun tó ń kó bá wa lónìí, òun náà ni àwọn agbára tí àwọn kan ń dánwò. Láàárín àwọn ènìyàn mi ni a ti rí àwọn ènìyàn ìkà. Tí a bá wò nínú ìwé Jeremiah orí 5 ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Jeremiah 5:26, ó bá wa sọ̀rọ̀ kí a tó tẹ̀síwájú. Bá wa kà. Nítorí láàárín ènìyàn mi ni a rí ènìyàn ìkà. la rí ènìyàn ìkà. Wọ́n wá káàkiri bí bíbá ẹni tí ń dẹ ẹyẹ. wọ́n wò káàkiri bí bíbá ẹni tí ń dẹ ẹyẹ. Wọ́n dẹ okùn wọn mú ènìyàn. Yes. Bí àgò tí ó kún fún ẹyẹ. Bí àgò tí ń kún fún ẹyẹ. Bẹ́ẹ̀ ni ilé wọn kún fún ẹ̀tàn. Nítorí náà wọ́n ṣe di ńlá tí wọ́n sì di ọlọ́rọ̀. Láàárín ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà. Láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn ìkà. Òye ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àdèmọ́ máa sọ, ọ̀pọ̀ kì í gbà. Ṣé náà rò bóyá pé ìsọkúsọ là ń sọ? Torí àwọn ọmọ wa tá à ń bí sìn, ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́n. Ìwé tí wọ́n ní wọ́n ń kà, ìṣe náà túbọ̀ ń gọ̀ sí, ṣe lọ́pọ̀ ń kọ̀ sí. Àwọn ẹlòmíràn ní kì í ṣe àwọn tó ti ń dàgbà, àwọn ọmọ kéékèèké tí ó yẹ pé nursery school and primary school lẹ́tù wọ́n sí nípa máa lọ, but kí ni wọ́n ń kọ́ ń bẹ̀? Ẹlòmí ò mọ bá ṣe ń kí òbí mọ́, ẹlòmí ò mọ bá ṣe ń bọ̀wọ̀ fún bàbá ẹ̀ àbí ìyá ẹ̀ àbí ẹni tó bá tiẹ̀ tún jù lọ, ẹlòmí ò mọ bá ṣe ń bọ̀wọ̀ fún. So láàárín àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà. Oríṣiríṣi láti fi tó wa létí, tó jẹ́ pé ẹlòmí níbi birthday ńbẹ̀ ló lọ ní wàhálà ti ṣẹlẹ̀. Ẹlòmí lọ sí àríyá, ó jẹun láríyá ní wàhálà dé bá ayé ẹ̀. Ẹlòmí níbi tó ti rí ń pé ẹ jẹ́ kí n bá ọ̀rẹ́ mi ṣe nǹkan, oríṣiríṣi ló bá pàdé. Àwọn tó máa ń ṣe olópò níbi tó ti ń ṣe àwọn ìnáwó gbogbo, ojú wọn ló lè rí nǹkan. Ìwọ tó ń wò mí, kó wo àwọn tó súnmọ́ ẹ tó ń ṣiṣẹ́ olópò, kò ní nínú iṣẹ́ olópò yìí pé kó sọ àwọn ìrírí ẹ̀ bí 2 sí 3 fún ẹ, kó gbọ́ ohun tí ó sọ fún ẹ. Àwọn tó ń ṣiṣẹ́ olópò níbi tó ti ń dáná bí àsè, bóyá o fẹ́ ṣòkú àgbà, bóyá o fẹ́ ṣe wedding fọmọ, bóyá o fẹ́ ṣe birthday, bóyá oríṣiríṣi àwọn ìnáwó kéékèèké tó kà sí. Béèrè lọ́wọ́ àwọn olópò tó ń ṣoúnjẹ ń bẹ̀ pé kí wọ́n fún ẹni tó bá pẹ́ni tó súnmọ́ ẹni o, tó ẹ́ pàtàkì ni kò ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ o, pé kéèyàn tó ń ṣiṣẹ́ olópò yẹn, àwọn aláṣẹ náà ń pè lólópò, pé kí wọ́n fún ẹ ní ìrírí 3 nínú tí wọ́n ti fojú rí nínú iṣẹ́ wọn. Ó gbọ́n tó máa sọ. Ẹlòmíì fẹ́ ṣènáwó, á lọ máa sọ fún àwọn tó ń pè omi bíi ni ẹ gbọ́dọ̀ lò. Ẹlòmíì á sọ pé ẹ gba omi yẹn bóun dà sínú ọbẹ̀ tẹ́ bá fẹ́ sè. Ẹlòmíì á ní láéláé bóun ò lè ṣe, wọ́n tó bá ti lè ṣe ń tá a pè fún nìyẹn, àkọ́ láti dọ́gbù owó ẹ̀. Á ní rárá òun ò lè ṣe. Tó bá lóun ò lè ṣe, wọ́n á dẹ̀ fún lówó pé kó mẹ́wàá dẹ̀ lọ pẹ̀lú mi. Ọ̀pọ̀ kó mẹ́tàn tó rákòbá o, ẹlòmíì kó mẹ́ tí ò délé. Láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn ìkà. Nítorí pé a fẹ́ ga, a fẹ́ dọlọ́rọ̀. Ẹja ń jẹja sanra. Ẹranko nínú igbó, wọ́n ń jẹ ẹranko ẹgbẹ́ wọn.
ènìyàn ń lo ènìyàn gòkè ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ̀ fojú sí láwùjọ àwọn gangan lọ tá a wa mo sọ nínú sídìí yẹn ní 2019 tí mo launch ẹ̀ mo sọ nínú sídìí yẹn the effects of charm pé àwọn àkóbá tí òbùrù ń ṣe àwọn tẹ́ ẹ̀ fojú sí lára àwọn ni ọ̀bàyéjẹ́ láwùjọ àwọn tẹ́ ẹ̀ fojú sí lára ni torí bíbélì jẹ́ kó yé mi pé láàárín àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà nínú ìran ènìyàn ejò wà nínú ìran ènìyàn ejò yẹn ni wọ́n ń pè ní kí ni olúfà abẹ èrè àwọn ẹranko ńlá bíi kìnìún ẹkùn ọ̀ọ̀nì àkekèé àwọn ẹranko ńlá tó tóbi wọn a máa jẹ ẹranko ẹgbẹ́ wọn nínú ìran ènìyàn ẹkùn wà ń bẹ ọ̀ọ̀nì wà ń bẹ crocodiles wà ń bẹ èrè ejò ńlá ó wà ń bẹ bá a ṣe ń ṣayé wa nìyẹn bẹ́ẹ̀ ló ń bá fẹ́ dépò ènìyàn ló máa lò tó máa fi dépò tẹ́lómi bá lówó tí ó ṣàánú ó ti mọ̀ pé ọ̀rẹ́dì òun ti kọ̀míìtì ara òun ọ̀run àpáàdì lòun lọ àánú wo ló tún fẹ́ wà lọ́wọ́ ẹ̀ ó ti mọ̀ pé gbogbo ohun tóun ṣe ìdájọ́ wà tóun lọ gbà kò lè láàánú ṣé ẹni tó mú odidi èèyàn tó fi ń ṣe ètùtù ọlà ṣé òun ni yóò wá rí ènìyàn tí ó wá ṣàánú ẹ̀ àbẹ́ni tó bá rí tó bá jẹ́ pé kìíní gan tó tún máa wọ pé ṣé léyìí lógo lára bí ò lógo ṣé léyìí la máa lò ṣérú ẹni bẹ́ẹ̀ máa wá jẹ́ aláàánú ṣérú ẹni bẹ́ẹ̀ lè láàánú ẹ tó jẹ́ pé ohun tó wù ló ń ṣe ìran ènìyàn láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn kà tí ẹ bá mi wo nǹkan tí ìwé Matthew 23 sọ Matthew 23 verse 27 kí ẹ ká gbọ́ nǹkan tí yẹn náà sọ torí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá sọ wípé kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà kì í ṣe gbogbo ohun tó ń dán ni wúrà Bíbélì tẹ̀ sọ fún wa níbi kan nínú ìwé ó ní ọ̀nà kan wà tó dára lójú gbogbo ènìyàn ó ní òpin rẹ̀ ní ikú ọ̀nà kan wà tó dára lójú gbogbo ènìyàn ṣùgbọ́n òpin rẹ̀ ní ikú ṣùgbọ́n ọ̀nà kan wà tó hájú bó ti yẹ lọ ó ní ìyà nípẹ̀kun ni ṣùgbọ́n ọ̀pọ̀ ènìyàn ló ń rin ọ̀nà tí ó gbòòrò tí gbogbo tó yá sí ikú ó ní ọ̀pọ̀ ènìyàn ló ń rìn Matthew yẹn 23 verse 27 jẹ́ ká gbọ́ nǹkan tó sọ torí ọ̀pọ̀ ló wà lónìí tó bá ti rí nǹkan tó beauty tó bá ti rí nǹkan tó ń dán ẹlòmíì mọ́tò ńlá mọ́tò ẹlòmíì ọlọ́pàá 4-5 ló ń ṣọ́rìn ló ń kórìn káàkiri béèrè pé kó tó dépò kí ló tọwọ́ bọ̀ tó bá ti rí èèyàn báyìí ó ti rò wípé òun gangan ló yẹ kó gbẹ́kẹ̀lé ó ti rò pé òun lólóore ẹ ó ti rò pé òun láláàánú ẹ láàárín àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà àwọn ọ̀bàyéjẹ́ owó tẹ́lòmíì fún ẹlòmíì òun ló fi ba ayé ẹ̀ jẹ́ ó ń torí pé ó fún ẹ 200,000 ó wá sọ pé aláàánú ẹni ó fún ẹ 500,000 ó wá ní aláàánú ẹni ẹnìkan pé ó fún ẹ 1 million ó ní aláàánú ẹni ó mọ̀ pé aláàrù tó ń jẹ búrẹ́dì awọ orí ẹ̀ ló ń jẹ ṣé inú ayé ta wà yìí náà ayé tó jẹ́ pé a máa lò ó fúgbà díẹ̀ nígbà kan àwọn bàbá wa máa ń wọ 120 àwọn bàbá wa ń wọ 150 ẹ wo àwọn tó ń kú sí tó bá ti wọ 50 60 wọ́n á ní bàbá ti relé wọ́n á ní bàbá ti relé nítorí pé ó ti bímọ ọmọgbẹ̀yìn ẹ̀ náà nìyẹn láyé àtijọ́ dẹ̀ nínú bíbélì ẹni bá kú ní 70 ọ̀fọ̀ ló ṣẹ̀ nílùú wọn wọ́n á mú ọmọlàkejì wọn wọ́n á ba ayé ẹ̀ jẹ́ nítorí pé ẹ̀yin fẹ́ ga ẹ̀ mú ayé àwọn kan ẹ̀ bàjẹ́ báyìí wo Matthew 23 verse 27 yẹn ká wo tọ́lọ́run sọ ń bẹ̀. ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè nítorí ẹ̀yin dàbí ìbòjú funfun ẹ dàbí ìbòjì funfun tí ó dára lójú ní òde ṣùgbọ́n nínú wọn ó kún fún egungun òkú àti òórùn àti fún ẹ̀gbin gbogbo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó ti tó ó yá ẹ̀ka gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin pẹ̀lú ẹ farahàn ní òde bí olódodo fún ènìyàn ṣùgbọ́n nínú yín ẹ kún fún àgàbàgebè ọ̀pọ̀lọpọ̀ awọ agbádá kẹjẹgbẹ
ọ̀pọ̀lọpọ̀ àtúkọ́lẹ̀kẹ̀ sọ́run ṣífù dé, olóyè dé, olóyè wo ó lè jẹun ló báyé gbogbo àdúgbò wọn jẹ́. ẹ wò yìí tí wọ́n ń dájọ́ fún láìpẹ́ yìí, ó máa wọ street wọn gbogbo àwọn èèyàn wò pé innocent ni, innocent náà pé tó yẹ pé tó bá wọ àdúgbò ó tún ṣoore fáwọn èèyàn. mọ́tò dúdú tó dáa tó dùn, àwọn mọ́tò ńlá tó fi ń ṣèpèsè mọ́tò, ṣùgbọ́n jọ́tà ṣìírí ẹ̀ máa tú, wọn mọ̀ pé ògbólógbò ajínigbé ni, àjẹṣẹ́ tó ń yàn láàyò nìyẹn, ó sì ń dá sí nǹkan tí wọ́n ń ṣe ládùúgbò, ó contribute sí gbogbo nǹkan tó ń lọ ládùúgbò. lóòótọ́ ni a ti mọ̀ pé múníkà kì í jẹ́ ká mọ aṣebi tó tá bá ní ká díjú kẹ́ni burúkú kọjá ẹni rere máa tẹ̀lé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣẹ máa fi ẹ̀mí bára wa rìn. ìwé Róòmù orí 9 ẹsẹ̀ 14 ó ní àwọn tá a bá ti ọwọ́ ẹ̀mí mọ́ ṣe amọ̀nà fún, ó ní àwọn ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. ẹ ṣe jẹ́ ká máa fi ẹ̀mí bára wa rìn. ìwé 1 John 3 1 John 4:1 ó ní ẹ má ṣe gba gbogbo àwọn ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ dá àwọn ẹ̀mí wò, ó torí àwọn èké wòlíì gbogbo ti wọnú ayé. kì í ṣe èké wòlíì nìkan, bí èké wòlíì ṣe wà bẹ́ẹ̀ náà lèèyàn burúkú náà wà, bẹ́ẹ̀ náà ni pásítọ̀ burúkú wà, bẹ́ẹ̀ náà ni àfáà burúkú wà, àfáà rere dẹ̀ wà, pásítọ̀ rere wà, èèyàn rere wà, wòlíì rere wà. ṣùgbọ́n bíbélì sọ bíi pé ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ẹ dá àwọn ẹ̀mí wò. òyìnbó kan ní fẹ́ gbogbo ènìyàn, súnmọ́ díẹ̀ nínú wọn, nínú díẹ̀ náà tó tún máa súnmọ́ ó ní kó dán wọn wò, dán wọn wò. ṣó ń dán ẹni tẹ́jọ́ ń rìn wò, ṣó ń dán ọ̀rẹ́ ẹ wò, ṣó mọ irú èèyàn tọ́rẹ́ ẹ jẹ́, ṣó mọ irú èèyàn tíyàwó ẹ jẹ́, ṣó mọ irú èèyàn tọkọ ẹ jẹ́, ṣó ń dán wọn wò, ṣó ń dán wọn wò, ṣó ń dán pásítọ̀ ẹ wò, ṣó ń dán ọmọ ìjọ ẹ wò, ṣó mọ irú èèyàn tí wọ́n jẹ́. bíbélì ni mo rán yín lọ sáàárín ìkookò àti paramọ́lẹ̀, ó nítorí náà ẹ gbọ́ fẹ́fẹ́ bí ejò, ẹ níwà tútù bí àdàbà. ṣé gbogbo èèyàn lèèyàn ń gbára lé? àti bá mọ̀ pé ìrìn kan ni máa rìn tí máa kú, ṣé máa bá wọn rìn? ṣé díẹ̀ ọmọkùnrin tó ṣá? ṣé díẹ̀ ọmọkùnrin tó? ǹjẹ́ à ń nífura? ǹjẹ́ ara tiẹ̀ máa ń sọ wá tí nǹkan bí bá fẹ́ ṣẹlẹ̀? ẹlòmíì ti gba ẹ̀sìn débi pé kò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ ìfura mọ́. ìgbà tó bá ti rìn lọ tó bá ti kọ ẹsẹ̀, àwọn bàbá wa máa ń kíyèsí láyé àtijọ́, wọn tó bá ti rìn lọ tó bá kọ ẹsẹ̀ ọ̀tún, tí dáàdì mi bá ti jáde lọ́jọ́ tó bá fẹ́ jáde lọ́jọ́ kan, tí dáàdì mi bá fi ẹsẹ̀ òsì kọ, dáàdì mi ò ní lọ bí síbi tó ń lọ yẹn mọ́, dáàdì mi ò ní lọ mọ́. ṣùgbọ́n gbogbo ẹ̀ lónìí in Jesus name ó ti gbà lọ́wọ́ wa. ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tí Jésù wá rán wa létí, ó wá rán wa létí ni, ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó wá rán wa létí. ṣùgbọ́n lónìí a ti fẹ̀sìn gba gbogbo àwọn nǹkan kan dànù kúrò lọ́wọ́ wa, tó jẹ́ pé ẹni tó ń sin lọ́wọ́ á dẹ̀ máa kú bí adìyẹ. àbó òrí báwọn yìí tó ń sin lọ́wọ́ ṣe ń kú bí adìyẹ. ṣé èèyàn máa ń sin Ọlọ́run kó tún gbà dójú tì ní? ṣé ọ̀tá máa ń yọ ẹni tó ń sin Ọlọ́run ni? kò yẹ kọ́tá máa yọ̀ wá náà, kò yẹ ká kú fọ́tà yọ̀ náà. ṣùgbọ́n nǹkan kan ti máa ṣẹlẹ̀, àwọn nǹkan tẹ̀mí tá a ti sá fún kò jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe mọ́. bíbélì sọ pé àwọn tó ń gbé ní pátá bá mi wòwe Róòmù orí 9 bá mi wò, àwọn tó wà nípa ti ara, ó sọ nípa wọn pé gbogbo ẹni bá wà nípa ti ara ó máa parun ni. dàpọ̀ mọ́ tẹ̀mí, wá rò pé ẹ máa dá ṣe ayé yín. ẹnìkan ṣe máa dá ṣe ayé ẹ̀ tó máa ṣoríire? tó o bá ti dàpọ̀ mọ́ nǹkan tẹ̀mí, gbogbo tá a bá ń ṣe láyé yìí o, ẹ jẹ́ ká fi ọpẹ́ kún. ọpẹ́ ni wọ́n ń pè ní ẹbọ ọpẹ́. ẹ jẹ́ ká fi ọpẹ́ kún. tá a bá ti ń fi ọpẹ́ kún àdúrà wa, tá a bá ti ń fi ọpẹ́ kún ìrìn àjò wa, ohun tó bá kàn Ọlọ́run á sọ fún wa, torí Ọlọ́run gangan ló ń gbénú ọpẹ́. sórí gbogbo béèrè tá à ń béèrè yẹn, àwa la ní ìdí ẹ o, bọ̀tọ̀ Ọlọ́run bá fẹ́ dá wa lóhùn, ọpẹ́ la ó fi béèrè ohun tá à ń béèrè lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ni, nítorí pé kì í ṣe Ọlọ́run ló fẹ́ gba ọpẹ́. Ọlọ́run kì í mú, kì í gbà lọ́wọ́ ẹnikẹ́ni kì í bọ́ Ọlọ́run, ebi ò pa Ọlọ́run. ṣùgbọ́n torí àwọn aṣebi yẹn gangan la ṣe ń rúbọ, òun la ṣe ń rúbọ ni wọ́n pè ní ọpẹ́. nítorí àwọn aṣebi, ẹbọ méjì ló wà, ẹbọ Ọlọ́run àti ẹbọ Sátánì. ẹbọ Ọlọ́run gangan òun ni Sólómọ́nì rú, ayé ẹ̀dẹ̀dà. ẹbọ Ọlọ́run yẹn gangan òun nínú àárú nígbà tí ìkún omi parí, tí ìdààmú dé, Ọlọ́run dẹ̀ bá, ó torí ẹbọ yẹn
ó bá dá májẹ̀mú pé Nóà látòní lọ mi ní fomi payé rẹ mọ́. Ẹbọ yẹn ni Ábúráhámù ṣe lọ́lọ́run dá lóhùn nínú igbó Mamre. Ẹbọ yẹn gangan ló ṣe. Ó tiẹ̀ tún wá ṣe àwọn àṣìṣe kan nínú ẹbọ yẹn, ó sì rán lọ sínú ìgbèkùn fún 400 ọdún àtọgbọ̀n ọdún 430 years nítorí àṣìṣe tí Ábúráhámù ṣe nínú ọpẹ́. Ó dé àwọn Ísírẹ́lì dẹ̀ lọ sí ilẹ̀ àjòjì níbi táwọn ti mọ̀ wọ́n rí. Nínú ìwé Genesis orí 15 láti bí ẹsẹ̀ 12. Bá mi kà Róòmù yẹn orí 4 orí 8 ẹsẹ̀ láti bí ẹsẹ̀ wò láti bí ẹsẹ̀ 5. Yes. Nítorí àwọn tí ó wà nípa ti ara, àwọn tó wà nípa tara wọ́n á máa rohun ti ara, wọ́n á máa rohun tara. ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti àwọn tó wà nípa tẹ̀mí wọ́n á máa rohun ti wọ́n á máa rohun tẹ̀mí. nítorí èrò ti ikú ni, nítorí èrò ti ara ara ti ikú ni, èrò ara ikú ni. Àwọn tó bá wà nípa ara wọ́n á kú lójijì. ṣùgbọ́n èrò tẹ́ bá ti ń ro tara, bó bá ti ń ro tara omi ìlówó, tó bá wá lówó ògùn owó ló kàn tó máa lọ ṣe. Tó bá lówó ọmọ náà ní kó fi ṣètùtù ọ̀la. Tó bá lówó nǹkan tó máa kọ́ bá ẹnìkejì náà ní kó ṣe, wọ́n ní kó lọ gbégi dínà kó máa jalè. Tó bá ti lówó sìn dandan wọn ni pé owó yẹn gbọ́dọ̀ dé lọ́rọ̀ yàn. So àwọn tó bá ti ń rò nípa tara tó pé ara ni wọ́n wà, wọ́n máa kú lójijì ni, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ńbẹ̀. Ikú òjijì náà máa bá pàdé. Mò ń gbọ́. ṣùgbọ́n èrò ti ẹ̀mí, àwọn tó ń rò nípa ti ẹ̀mí, ní ìyè àti àlàáfíà, ìyè àìnípẹ̀kú wà fún wọn, àlàáfíà wà fún wọn. Àwọn tó bá ń rò nípa tẹ̀mí, ìyè àlàáfíà wà fún wọn. Mò ń gbọ́. nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Ẹni bá ti ń ro èrò ara tó jẹ́ pé nínú ara ni wọ́n ń jókòó sí. Bí wọ́n bá ní ọmọdé yìí ó wá ṣe kíní, Ọlọ́run ní kò ṣe kíní, kò ṣe kíní, kò ṣe kíní yìí ó, kí ni mò ń pè ní kíní? Mò ń sọ̀rọ̀ nípa ẹbọ ọpẹ́. Kò ní dáhùn, kò ní dáhùn. Àwọn tó wà nípa ti ara wọn a máa rò nípa ti ara. Yes. nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run. Èrò ara kì í tẹríba fún òfin Ọlọ́run. òun kò tilẹ̀ lè ṣe. Kò tiẹ̀ ní ṣe. bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara, àwọn tó wà nípa ti ara kò lè wu Ọlọ́run. wọn ò lè wu Ọlọ́run. ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara, ṣùgbọ́n ẹ̀yin ò sí nínú tara o. bí kò ṣe nínú ti ẹ̀mí. Àwa ò sí nínú tara bí ó ti tó. Èrò ara ló mú kéèyàn máa kọ̀mítì ara ẹ̀ sí nǹkan tí ò dáa. Minerals lásán lẹ́lòmíì ló fẹ́ lòmíì ló bá yí ẹ̀jẹ̀. Sweet lásán ló fẹ́ lòmíì láyé ẹ̀ dàrú. Ibi tí ẹ bẹ̀rù ènìyàn ń gbọ́dọ̀ parọ́. Torí ó ní mò ń rán yín lọ sáàárín ìkookò àti paramọ́lẹ̀. That is life. Aginjù ayé ni Àìsáyà pè. A wà nínú aginjù ayé. Àìyé ni wọ́n ń pe ayé, nǹkan tí ò yéèyàn. O gbọ́dọ̀ kíyèsára nínú jíjẹ rẹ, nínú mímu rẹ, nínú ìrìn tó máa rìn. Tó o bá fẹ́ lọ bì kan tó máa mú kú òjijì wá, kò sọ́gbọ́n wà nínú kó ti rí. Tọ́rọ̀pọ̀lọpọ̀ wọ́n máa gbé àlàkálà, kò sí nǹkan tó ń jẹ́ àlàkálà. Ọlọ́run a máa fi àlá bá ènìyàn sọ̀rọ̀. Ó ní Mẹ́ríàmù àti Árónì, ó ní èmi máa bá wọn sọ̀rọ̀ ní ojú àlá. Tó bá wọnú ìwé Númérì yẹn bí orí 12, ó ní bá mi wò ó ní Númérì àti Árónì máa bá wọn sọ̀rọ̀ nínú ojú àlá. Mósè ìránṣẹ́ mi lèmi máa ń bá sọ̀rọ̀ ní ìfẹnukò ẹnu. àti ti Mẹ́ríàmù àti Árónì sọ̀rọ̀ òdì sí Mósè. Bí tí mo bá lọ kọ́ ni wọ́n sọ̀rọ̀ òdì sí Mósè nítorí obìnrin ará Étópíà tó gbé níyàwó wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́gàn. Ṣùgbọ́n nígbà tó Ọlọ́run máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé Mẹ́ríàmù àti Árónì èmi á máa bá wọn sọ̀rọ̀ lójú àlá, pọ̀ Mósè ìránṣẹ́ mi kò rí bẹ́ẹ̀ torí èmi á máa bá sọ̀rọ̀ ní ìfẹnukẹ́nu. Númérì orí kelo ló ka ẹ́ orí 12 láti ẹsẹ̀ kìíní. Àlá ni béèyàn bá fẹ́ kú yóò lálàá, ẹ̀ẹ̀kan mọ̀ ni téèyàn bá fẹ́ kú yóò lálàá. Irú ọmọkùnrin tí wọ́n ń pè ní Timothy Adégòkè yẹn, kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́ ọmọkùnrin náà. Ikú ẹ̀ dùn everybody, kò sẹ́ni tí kú ẹ̀ ò dùn. Mi ò gbọ́dọ̀ parọ́, ẹ̀rù ń bà mí gan pé kí ni Nàìjíríà ti dà yìí. Láàárín àwọn ènìyàn mi láti rí ènìyàn ìkà. Ọjọ́ tó fẹ́ rìnrìn yẹn ìfura ti máa ṣẹlẹ̀. But àìkíyèsí nǹkan tẹ̀mí a gbọ́dọ̀ máa mú lò. Àwọn nǹkan tẹ̀mí wà bí kéèyàn gbóhùn, bí kéèyàn kọsẹ̀ ẹsẹ̀ òsì. Ìgbà míì o lè máa múra lọ́wọ́ kínú run ẹ́. Wà á ti fura. Ìfura gbọ́dọ̀, àwọn bàbá wa ní nǹkan fura láyé àtijọ́. Nǹkan fura wà lára wọn. Ní Celestial Church yìí náà téèyàn bá jẹ́ wòlíì, mo sọ lẹ́ẹ̀kan ní church mo ṣe ń sìn, mo lọ́mọ sẹ̀lẹ̀ kì í ṣẹ́kú.
ọmọ sẹ̀lẹ̀ kì í kú ní rèwerèwe àfẹ́ tí ó bá yẹ tí kúkú tí ó gbọ́ràn ẹ kóòtù mi anywhere kò sí tó lè ṣẹlẹ̀ ní Celestial tí wọ́n ní give message ẹ má yẹ ká pàjá lọ́bọ̀ fúnra wa ìjọ afọ́jú kọ́ la wà ìjọ bíbélì níbi tí ìran wòlíì kò gbé sí ó ní àwọn ènìyàn bẹ́ẹ̀ máa di afọ́jú ó ní wọ́n ti ẹ̀ perish ibi tí ìran wòlíì kò sí àwọn ènìyàn bẹ́ẹ̀ máa parẹ́ wọ́n máa ṣègbé ní ìjọ tí ẹ̀mí mímọ́ wà ń bẹ̀ tí ọlọ́run nínú ènìyàn ń ṣiṣẹ́ tí gbogbo bí wòlíì kò sínú ẹ̀mí wòlíì kan máa wà nú ẹ̀mí bí ò tí ẹ̀sẹ̀ tó máa jíṣẹ́ rárá wèrè lè máa bọ̀ kó ní ọmọ ẹ̀mí ibi tó lọ ẹ máa lọ ibi tó lọ ẹ máa lọ kò ní dúró á dẹ̀ máa rìn lọ wàá tún mówó yẹn pé kó fún wèrè ò ní gbà lọ́wọ́ ẹ̀ kò sí ẹnikẹ́ni tó fẹ́ kú tí ò ní mọ̀ ṣùgbọ́n torí pé ìrìn arọ́ ti pọ̀jù fún wa a ti gbé nǹkan ayé sọ́kàn bó bá pèrè lẹ́ńjìníà bó pèrè pòfẹ́sọ̀ bó pèrè dókítọ̀ bó pèrè gọ́vnọ̀ ohun tó ń kó lè pèrè tó wá pé ìyẹn ló gbẹ́kẹ̀lé kó lè gbé ẹ èrò ara lásán ni ó gbọ́dọ̀ mú tẹ̀mí ṣe ó gbọ́dọ̀ mú tẹ̀mí ṣe tó o bá dàpọ̀ mọ́ nǹkan tẹ̀mí o ò lè níláárí tó o bá dàpọ̀ mọ́ nǹkan tẹ̀mí ẹ̀mí ẹ̀ ò lè gùn tó o bá dàpọ̀ mọ́ nǹkan tẹ̀mí àṣeyọrí kankan ò sí nǹkan tẹ̀mí méjì ló wà nǹkan tẹ̀mí tèṣù nǹkan tẹ̀mí tọlọ́run mo sọ fún yín lẹ́ẹ̀kan words and opposite ojú àtẹ̀yìn òun ni ayé kò sí nǹkan mẹ́ta ọkùnrin obìnrin àwọn náà ń bímọ positive and negative ó máa múná wá ó máa mú wa lo fóònù ó máa mú wa lo mọ́tò ọlọ́run èṣù òkùnkùn ìmọ́lẹ̀ ọ̀run ilẹ̀ ìgbà òtútù ìgbà ẹ̀rùn ìwé òwe orí kẹta sọ bẹ́ẹ̀ fún wa ó ní ohun gbogbo ní àkókò wà fún àti iṣẹ́ gbogbo lábẹ́ ọ̀run ìgbà òjò ìgbà ẹ̀rùn ìgbà bíbí ni ìgbà kíkú what's an opposite that is life nǹkan ìdàpọ̀mọ́ tí ẹ̀mí tí èṣù wà tí sàtánì wà nǹkan ìdàpọ̀mọ́ tí ẹ̀mí tí ọlọ́run wà ìdàpọ̀mọ́ tí ẹ̀mí tọlọ́run ní bíbélì sọ bí nínú ìwé Róòmù pé ká kúrò nínú ara ká rìnrìn ẹ̀mí ọ̀rọ̀ ọ̀run náà làwọn babaláwo máa ń dáfá tẹ́lẹ̀ ojoojúmọ́ náà dẹ̀ ń dáfá sí babaláwo náà ń dáfá ojoojúmọ́ sí ó fẹ́ mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lójúmọ́ ọjọ́ kan gbèlèsà tí àwọn atajọ́ ìjọ ẹ̀mí ìjọ wòlíì ìjọ tí wòlíì kún ọmọ sẹ̀lẹ̀ òṣogbo àfẹ́ tó bá ya aláìgbọràn olórí kúkún nítorí pé bàbá wa Ọ̀ṣọ́fà wọ́n gbọ́ràn kọ́lọ́n túbọ̀ bá wa tọ̀run kẹ́ wọn tí bàbá ò bá gbọ́ràn ògo bàbá Ọ̀ṣọ́fà ò lè hàn lónìí ògo tí bàbá Ọ̀ṣọ́fà tó ń lò títí dòní lẹ́yìn tó ti kú ògo yẹn túbọ̀ ń ràn mọ́ bí iná yẹ́ ni nítorí pé ó gbọ́ràn kí làwọn nǹkan tó bá dẹ̀ fi gbọ́ràn nǹkan tẹ̀mí tó darapọ̀ mọ́ ni Ọlọ́run ní bàbá Ọ̀ṣọ́fà ó gbọ́dọ̀ wọ bàtà mọ́ látòní lọ inú igbó àgàngẹ̀ inú igbó agijù lọ́lọ́run ti bá pàdé ó ní kó ṣeun tí ò bójúmu káyé lè bójúmu ó ṣeun tí ò bójúmu náà bàbá ṣeun tí ò bójúmu kí ni tí ò bójúmu tí bàbá ṣe bàbá ń fẹsẹ̀ rìn láwọn orílẹ̀-èdè kan ní overseas country lọ́hùn tó bá ti rìn lọ báyìí tó wọ bàtà ọlọ́pàá máa tẹ̀lé ẹni wọn ló fẹ́ commit suicide kó fẹ́ para ẹ ọjọ́ tó mọ sẹ̀lẹ̀ tí ń fẹsẹ̀ rìn káàkiri abẹ́ mọ̀ pé nǹkan tí ò bójúmu ni kéèyàn máa fẹsẹ̀ lásán rìn ọjọ́ tó mọ sẹ̀lẹ̀ tí wọ́n ń fi ẹsẹ̀ lásán rìn èwo lẹ rí lójijì tí wọ́n sọ pé ó fẹsẹ̀ bẹ́ gò ẹ̀jẹ̀ ń ṣọ̀ṣọ̀ṣọ̀ṣọ̀ ẹ̀jẹ̀ ò dá abẹ́ mọ̀ pé ẹsẹ̀ òsì ni òpó tó gbé ẹ̀jẹ̀ tó wọ gbogbo ara wà yóò lóye pé téèyàn bá ní stroke lọ́wọ́ òsì irú ẹni bẹ́ẹ̀ ò lè yẹ stroke yẹn ó máa kú ni kẹ́nìkan wá gbé ẹsẹ̀ yẹn lé ìgò kó wá jẹ́ ibi ojú bí páìpù tó gbé ẹ̀jẹ̀ yẹn òun ni ó fi gé ìgò yẹn gé ta ló fẹ́ dá ẹ̀jẹ̀ yẹn ọjọ́ wo lẹ ti gbọ́ ipò ọmọ sẹ̀lẹ̀ kan fẹsẹ̀ bẹ́gò wọ́n gbé lọ́sibítù òkú mi ò tí ì rí níjọ́ tí mo ti wọ Celestial èmi gan tí mo wà mí tí bá lọ tí máa gbẹ́sẹ̀ lé ìgò nígbà míì awọ ẹsẹ̀ ni á dẹ̀ ta ìgò yẹn dànù kì í kú yẹ pé mo jàjẹ́ sára kan ṣùgbọ́n ṣe ni Ọlọ́run ló ní kí bàbá Ọ̀ṣọ́fà máa wọ bàtà kò tí ì sí àkóbá kan ń bẹ̀ tó bá ipá àkóbá wà ń bẹ̀ ni wọ́n ti sọ fún ìjọba pé ẹgbẹ́ àwọn tó fẹsẹ̀ lásán nìyí àbẹ́mọ̀gbà kan tí àwọn ọlọ́kadà ńlá accident tí gbogbo gbòbí kú fún àwọn àbẹ́mọ̀ èmi ọ̀pọ̀lọpọ̀ yẹn ló jẹ́ kí wọ́n gbé gbèsè lórí àwọn ọlọ́kadà
àbí ṣé nǹkan tó dáa ni pẹ̀lú ọ̀kadà ṣe ń dá ìrẹsẹ̀ ọjọ́ wo lẹ ti wá gbọ́ pé àwọn èèyàn ń fẹsẹ̀ ní kiri wọ́n ń fẹsẹ̀ bẹ́gbò nítorí pé Ọlọ́run ló pàṣẹ ká ní èrò ara lásán ni bàbá Ọ̀ṣọ́fà ló mú ṣe ni kìíní yẹn ó ti má kó bá wá ìjọba ó ti sọ pé ó yá a suspend yẹn gbọ́dọ̀ fẹsẹ̀ lásán ni wọ́n á ti sọ́dọ̀ fún Nàìjíríà pọ̀ nígbà tí ò sákò bá ń bẹ̀ professor ó ń fẹsẹ̀ lásán rìn nínú Celestial doctor ó ń fẹsẹ̀ lásán rìn nínú Celestial ṣé wọn ṣe ohun tí ò bójú mu ṣé kìí ṣe ìrìn wèrè ni pọ̀tì ní wèrè tẹ̀mí ni torí wèrè tẹ̀mí wà wèrè tí ayé wà àwa ò ní bá wọn ya wèrè tayé torí Bíbélì pè wá nínú ìwé 1 Corinthians chapter 1 verse 25 Kọ́ríńtì kìíní 25 orí kìíní 25 àti 27 wèrè ní ọ̀rọ̀ àgbélébù níwájú àwọn tó fẹ́ ṣègbè wèrè lọ̀rọ̀ àgbélébù níwájú àwọn tó fẹ́ ṣègbè kí là ń tanra wa jẹ fún tá a bá ti dàpọ̀ mọ́ nǹkan tẹ̀mí àléníláárí bàbá Ọ̀ṣọ́fà Ọlọ́run ní Ọ̀ṣọ́fà látòní lọ aṣọ funfun ló máa wọ̀ láyé àtijọ́ aṣọ funfun yẹn táwọn èèyàn bá fi kan ara àwọn tó ní àyà ló máa ń lò ń gbà yẹn ó wá wo 1947 àwọn tó ní àyà ló máa ń lo aṣọ funfun táwọn bàbá yẹn bá wá sọ́kò báyìí tó bá fi aṣọ bo náà àyà wa máa ń já ni a máa ń wọ̀n pé ṣé kejì báwọn bàbá yìí ti fẹ́ kú àbọ̀ ti fẹ́ kú àbí wọ́n sì mí aṣọ funfun òdì tọ́lọ́ fọ́kálẹ̀ báyìí bàbá yẹn dẹ̀ gbà pé òun àṣeun tí ò bójú mu ó dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́ṣọ funfun wo ògo Celestial lónìí ògo professor doctor engineer àwọn ọ̀mọ̀wé ògo àwọn mélòó ló tó ti bàbá Ọ̀ṣọ́fà ọ̀mọ̀wé wo ló gbé ọpọlọ kalẹ̀ tó dá chọ́ọ̀chì sílẹ̀ ní Áfíríkà yìí tí ògo ẹ̀ tó ti Ọ̀ṣọ́fà ó yá jẹ́ kí n gbọ́ torí pé Ọlọ́run òwò yẹn láti fi gbéyàn ga màálù kì í bí ju ọmọ kan àbúrò màálù kì í bí ju ọmọ kan Ọlọ́run ò torí pa fẹ́ jẹ màálù Ọlọ́run ò torí pa fẹ́ jẹ màálù kó ní kí màálù máa bímọ 20 màálù kì í bí ju ọmọ kan gbogbo ayé ló dẹ̀ ń jẹ màálù wọ́n ń pa màálù everywhere in Lagos State Ogun State all the state of Nigeria náà ti ń jẹ màálù all the Africa all the overseas countries àwọn kan tún máa ń import ẹ̀ màálù kì í sì bí ju ọmọ kan ẹlẹ́dẹ̀ a máa bímọ 16 lẹ́ẹ̀kan ẹlẹ́dẹ̀ máa ń bímọ 16 lẹ́ẹ̀kan ògo ẹlẹ́dẹ̀ àtògo màálù èwo ló tàn jù ògo màálù ṣálọ́run wá torí pa fẹ́ máa jẹ màálù kò ní kí màálù máa bímọ 20 ìhun tí mò ń sọ ni pé bí Ọlọ́run bá fẹ́ gbé ènìyàn ga kò ní í ṣe pẹ̀lú qualification bóyá o kàwé àbó o kàwé o di professor o di engineer o fẹ́ di doctor bí Ọlọ́run bá fẹ́ gbé èèyàn ga yóò gbé èèyàn ga ṣùgbọ́n àwọn tó ń gbọ̀nà ẹ̀bùrú owó yìí kí láti sọ̀rọ̀ wọn àwọn tó ń kánjú àwọn tọ́lọ́run ò tí ò tí ì kàyẹ tásìkò ohun ètò gbogbo èèyàn ló wáyé wá ṣoríire kò sẹ́ni tí ò lówó ẹni yọ 5 naira owó wà lọ́wọ́ ẹni yọ 10 naira owó wà lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tí ò lówó ṣùgbọ́n àwọn tó fẹ́ lówó àníjú yìí tó ń fi ènìyàn ṣe ètùtù ọlà kí la ti fẹ́ sọ̀rọ̀ wọn ibi tó wá dùn mí tún ni pé àwọn tẹ́ ẹ̀ fojú sí lára láwùjọ àwọn lè máa bá ń di ẹ̀ àṣírí wọn ò dẹ̀ tètè ń tú wọ́n á ti ba nǹkan jẹ́ jù wọ́n á ti gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á ti gba ẹ̀mí ẹ̀ wọ́n á múra wọ́n á wọ bàtà wọ́n á gun mọ́tò wọ́n á kọ́lé kódà ẹlòmíì gan tó ń fi ilé ṣe competition aṣọ tó bá fẹ́ wọ̀ nílé tó bá máa sùn bóyá ò gbọ́ aṣọ tẹ́lòmíì máa wọ̀ nílé tó máa sùn aṣọ tẹ́lòmíì máa wọ̀ ní mọ́tò tó máa gùn lọ́jọ́ kan níbi tẹ́lòmíì ní dúkìá dé ẹ lọ wà àṣírí wọn ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ apààyàn ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ agbénipa ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ afèèyàn ṣòdùgbò gbogbo ńlá ni wọ́n láàrin àwọn èèyàn mi láti rí àwọn ènìyàn ìkà láàrin àwọn èèyàn mi láti rí àwọn ènìyàn ìkà ní tí Bíbélì sọ nìyẹn you are welcome brother ní tí Bíbélì sọ nìyẹn ibo ni mo ní kẹkà lẹ́ẹ̀kan 1 Corinthians chapter 1 verse wo 25 nítorí pé wèrè ni Ọlọ́run pọ́n ju ènìyàn lọ. wèrè Ọlọ́run pọ́n ju ènìyàn lọ. àti àìlera Ọlọ́run ní agbára ju ènìyàn lọ. ẹ ṣáà wo ìpè yín. ẹ ṣáà wo ìpè yín. ará. bí ó ti ṣe pé.
í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara. kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́gbọ́n ènìyàn nípa ti ara. kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára. kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára. kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè. kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá ni a pè. ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti. ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn ohun wèrè ayé láti fi dààmú àwọn ọlọ́gbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn. Ọlọ́run ti yan ohun àìlera ayé láti fi dààmú àwọn ohun tó lágbára. àti àwọn ohun ayé tí kò níyìn. ó ti tó ohun tí ò ní tí ò jẹ́ nǹkan kan ohun kékeré láti fi dààmú. ṣé màálù ń bímọ tó pọ̀ ní gbogbo ayé ṣe ń jẹ ẹ̀yin gbọ́ scarcity of màálù rí ni ìbọ́lọ́run ni ṣé tọ́lọ́ máa fẹ́ lo òwe tó jẹ́ nǹkan kan yẹn ìyẹn pé kò lè lo ẹ̀ ìgbà tó mọ̀ pé òun fẹ́ gbé ìjọ Celestial àga ó ṣe gbé lé bàbá Ọ̀ṣọ́fà lọ́wọ́ òun ò rí pòfẹ́sọ̀ lẹ́kọ̀ọ́ tó gbé lé àbí ò sọ fún yín pé ọgbọ́n ayé máa di asán òun á gba ọgbọ́n ayé òun á sọ di asán òun á gbé àwọn tí ò ní lárí dìde wọ́n á sì dààmú àwọn tó ti yẹn sí tó ti ní lárí. That is our God. So iṣẹ́ rẹ tó kéré ò ní ṣe pẹ̀lú ayé rẹ má kánjú òun ta búrẹ́dì òun ta rú òun ta gi àìmọye àwọn bàbá wọn àwọn tó ti ṣe tán ti fi ṣoríire ara wọn tó ta rú tó kọ́lé ara wọn tó ta gi tó kọ́lé ara wọn tó yẹ pé iṣẹ́ wọn ò tiẹ̀ nítumọ̀ ṣùgbọ́n wọn jalè wọ́n sì ń ṣiṣẹ́ ojúmọ́ gbogbo dẹ̀ bọ́ sí ìrọ̀rùn fún wọn. ṣùgbọ́n àwọn èèyàn wa yìí ó ní ibi tó burú jù mo sọ fún yín ẹlòmí báyìí kò yẹ kéèyàn gbẹ́kẹ̀lé èèyàn bí méjì ẹ̀rọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ lẹ́ran aṣe gbẹ́kẹ̀lé ó ló ti kú ó nígbà tó wà láàyè ó ní ègbé ní fún ẹnikẹ́ni tó fi ẹlẹ́ran aṣe gbẹ́kẹ̀lé èmi bí ẹlẹ́ran aṣe gbẹ́kẹ̀lé ènìyàn tí mi ò mọnú ẹ̀ imú mà níkà ó ṣé mo mọnú ẹ̀ ni tí máa mọ̀ pọ́ rẹ̀ kan ló máa pa mí máa bá rìn tí bá mọ̀ pé ìrìnkan ni màá rìn tí mi ò ní dé ṣé màá wá lọ ìfura ti gbọ́dọ̀ wà náà ṣùgbọ́n ẹ̀sìn bẹ́ẹ̀dẹ̀rẹ̀ inú àwọn iṣẹ́ àwa wòlíì náà ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ yẹn ló wà nílẹ̀ o àṣìṣẹ́ yẹn mọ́ àṣẹ mọ́ náà iṣẹ́ ìbùkún là ń lé kiri bá ṣe iṣẹ́ bá wọn ọmọ yahoo tí wọ́n máa rówó bá ṣe ṣe pé nìkan tí ó lówó tí ó wà kó wá fún wa báwa náà ṣe máa ṣiṣẹ́ tí gbogbo ayé wa máa dùn kò sẹ́ni tó protect ara ẹ̀ mọ́ nínú àwọn iṣẹ́ sáàmù yìí iṣẹ́ protection dẹ̀ wà ń bẹ̀ protection wà ń bẹ̀ mo ti rẹ́ni tí wọ́n sun odidi èèyàn wọ́n dédé sun odidi èèyàn báyìí wọ́n dẹ̀ dáná sun ó dẹ̀ sọ fún wọn lódì kejì pé èmi kọ́ lẹ pa o ìgbà ni wọ́n máa ń pa wọn kì í pa o odidi èèyàn tí ì ṣe idán àwọn ọ̀tá ló dé ni wọ́n dẹ̀ déná nígbà tí ìyẹn bá ṣẹlẹ̀ kò lè jọ wá lójú bọ̀ tó wá kó kú ni a máa pìtì ẹ̀ ohun tó ṣe yẹn kò jọ wá lójú ìdí tó dẹ̀ fi jọ wá lójú ni pé torí pé ẹ̀mí ẹ̀ kò lọ àwọn èèyàn kí ni idán ló pa wọ́n lè kó lọ sẹ́ẹ̀tì àwọn èèyàn wá ní ṣóyẹ èwo ni nǹkan tọ́lọ́run ti ẹ̀dá fún wa tí ò lágbára àkekè ó gbé agbára tiẹ̀ sí rù àgáǹta tó yẹ pé tó bá tààyàn òjò gbọ́dọ̀ kù ó gbé agbára tiẹ̀ sí rù àbí ejò ó fi agbára tiẹ̀ sẹ́nu àwọn ẹranko lions àti àwọn àmọ̀tẹ́kùn gbogbo àwọn ẹkùn eyín ni agbára tiwọn gàlà gbé tiẹ̀ sórí màálù gbé tiẹ̀ sórí àwọn ọ̀ọ̀ni kọ́kọ́dà tàbí àwọn náà ní agbára tiwọn tí ọ̀ọ̀ni bá fẹ́ dà ọ̀ọ̀ni irú ẹ̀yẹ abẹ burúkú ni tó bá gbé sí ẹ̀ báyìí ó máa gé ẹ̀yẹ sí méjì ni àwọn lágbára tiwọn gbogbo nǹkan ló ní agbára tiẹ̀ ṣùgbọ́n èèyàn ò lágbára wọ́n wá ń pa wá bí ẹ ń pẹran wọ́n ń pa wá bí ẹyẹyẹ òyìnbó wá wọ́n gbàgbára lọ́wọ́ wa òyìnbó gbàgbára lọ́wọ́ wa òyìnbó tó gbé ẹ̀sìn wá tó gbàgbára lọ́wọ́ wa àwọn ṣe machine gun àwọn ṣe ìbọn wọ́n ṣe àwọn èyí tó ń wúlé lójijì wọ́n tó ṣe ìtàn omi tó fi ń yí ilé po tí ilé máa dàwó lẹ́ẹ̀kan náà àbí gbogbo èyí tó ṣẹlẹ̀ lẹ́yìn mẹ́ta yìí tí ilé wó lójijì ẹ̀ rò pé lásán ni kì í ṣe lásán ṣẹ́ni yẹn ṣẹ̀ṣẹ̀ ń kọ́lé ni àwọn òyìnbó tó mẹ́sìn wá àwọn náà ṣe nǹkan agbára tí wọ́n fi ń dìfẹ́ǹdì ara wọn wọ́n wá mú agbára tiwọn wọ́n gbà lọ́wọ́ wa wọ́n wá ń pa wá bí ẹran
wọ́n ti mọ̀ pé táwọn bá dojú ìbọn kọ wá nígbà táwọn dìfẹ́ndà àwọn àsẹ́ńtọ̀ wá wà tán bá dojú ìbọn kọ wá wọ́n ti mọ̀ wípé inú kíbọn yẹn jò ká kó pa àwọn dànù wọ́n ti mọ gbogbo ẹ̀ ní òdìndè wọ́n mú gbogbo ẹ̀ wọ́n gbà lọ́wọ́ wa ìgbà tán rí pé a ti wà powerless òru náà ń dé náà wá ń gbà. mi ò sọ pé kò dá káṣẹ̀sìn ẹ̀sìn dá ẹ̀sìnú ẹ̀sìn ni mo wà ṣùgbọ́n agbára wòlíì wà agbára àwọn wòlíì wà kì í ṣe gbogbo ẹ̀ lògùn ṣíṣe náà àwọn wòlíì wa ò protect àwọn wọn ò ṣe protection fáwọn èèyàn mọ́ torí pé àlàáfíà ti wà ní nàìjíríà ó ti bà wá jẹ́ àlàáfíà tó wà ní nàìjíríà kọjá yẹn ti bà wá jẹ́ ó sùn lóru ó jí láyà tàlàáfíà ó sùn forí léṣìká ohun gbogbo máa bọ́ sí ìrọ̀rùn fún ẹ àbí òye wàá sùn wàá rìn lóru àwa máa ń rìn láti ìlú wa dé ìlú kejì a máa gbéra láti irú ìmàlà ayétòrò a máa rìn lọ a máa dé abẹ́òkúta tí ò dẹ̀ ní sí wàhálà gbogbo yẹn ló jẹ́ kí everybody túra lẹ̀ wọ́n gbàgbára lọ́wọ́ wa wọ́n gbé machine gun wa wọ́n gbàgbára lọ́wọ́ wa wọ́n gbé bọn wa wọ́n gbàgbára lọ́wọ́ wa orí àní wọ́n tún ní bullet proof tó ń wọ̀ tí wọ́n ń pè ní ayẹta akọ́ta agbọ́ta mi ńgbà tẹ́yìn mẹ́sìn wá tẹ́ mú yẹn wá talẹ́fẹ́ fi bájà tẹ́ fi gbé bullet proof wa ẹ̀yin dẹ̀gbà tiwa ẹgbà bullet proof tiwa ẹgbà agbára tiwa ohun gbogbo wa di wàhálà a ní wọ́n kàn mú àwọn èèyàn bí ẹran ni àti wá di àgùntàn ni wá ń sìn àgùntàn tí ẹkùn kàn máa dé tó àbí tí láyọ̀n máa dé tó kàn máa mú jẹ́kùn tó kàn máa pa àgùntàn ni wá náà wọ́n kàn ń pa wá bí ẹran wọ́n mú ẹlòmíà lọ hòtẹ́ẹ̀lì wọ́n pa bí ẹran láì ṣàdìyẹ ẹ ti wá sọ pípa ènìyàn ẹ ti sọ di tọrọ fọkálé ẹ wá ń pa ènìyàn bí ẹ ń pajábọ̀gùn kò jọ yín ẹ̀mí èèyàn ò jọ yín lójúmọ́ abájọ tí bíbélì ṣe sọ́nù Jeremiah 5 yẹn 27 ó ní láàrin àwọn ènìyàn mi láti rí àwọn ènìyàn ìkà ó nítorí ẹ̀ náà ṣe ga tán ṣe dọlọ́rọ̀ ayé wa polúkúrú muṣu ìdààmú wa délé ayé ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà ọjọ́ wo la fẹ́ ṣe léyìí dà mo ń rọ gbogbo ẹ̀yin tẹ́ wà nígbọnú àṣẹ tọ́lọ́run wà pẹ̀lú ẹ̀ ẹ̀yin tẹ́ wẹ́ pé òdodo lẹ gbé dání ẹ̀yin òdodo yín yẹn ẹ fẹ́ mú délé ológo mo bẹ̀ yín ẹ bá wa wá nǹkan ṣe sí ohun gbogbo yìí kí gbogbo àwọn ojú ìpànìyàn kẹ bá wa dí gbogbo ẹ̀ pa kálàáfíà padà wá ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín ẹ̀yin olóṣèlú bí olórí orílẹ̀-èdè wa ṣe wà mẹ́ẹ̀ àtẹ̀yìn bàbá tẹ́ẹ̀sì tó ń wò pò yẹn níwájú báyìí tẹ́ ẹ bá dépò tẹ́ ẹ bá ṣòdodo tẹ́lẹ̀ yìí fẹ́ owó tẹ́ ẹ fún títọ̀ ọ̀hún fi owó tẹ́ ẹ fún tí gbogbo nǹkan táwọn èèyàn ní ìdí tẹ́ ẹ ṣe fún wọn ẹ ní problem náà kò sẹ́ni tó máa mọ̀ pé ń ṣèjọba kí ló kàn wá pẹ̀lú ìjọba àwọn bàbá wa ọ̀rán ti pẹ́ nìkan ṣèjọba àwọn ànímọ̀bí dáàdì mi ń gbà mọ̀ àyíkẹ́ mú dáàdì mi tàtẹ̀ lólórí wa dáàdì mi ní olórí wa wọ̀ mi ò mọ olórí jà ẹgbẹ́ tàtẹ̀ lólórí ìsìn gbogbo èèyàn ló mẹ́ni tó ń ṣe olórí ìsìn ṣé dandan gbọ̀n ní ká mọ̀ yín ni ẹ wà nípò kẹ́ ẹ ṣe pò dáadáa àátù wá bẹ̀ yín ni pé bàbá ẹ ti ń kú òǹbẹ́ ni ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹ́ ẹ tẹ̀síwájú òfin ò gbà mí láyè láti lò jọdún mẹ́jọ lọ ó dà máa bá yín wéèyàn tó dáa síbẹ̀ tó bá lóun fẹ́ méèyàn tó dáa síbẹ̀ kò sẹ́ni tó máa pé abẹ́kọ̀ọ́ kí ló wà nù kéèyàn ṣòdodo bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí n bá dépò káyí pé mo fẹ́ dépò kọ́lọ́n túbọ̀ gbé mi dépò bẹ́ẹ̀ mi ò sì dépò káwọn ọmọ mi dépò tó bá ṣe nǹkan 10 naira àbí òye tó bá pè ní 12 naira tó fowó tiẹ̀ lé ibi tí èèyàn bá ti ṣe ló ti ń jẹ àmọ́ ẹlòmíì ò ṣe nǹkan kan á máa lóhun ti ṣe tẹ bá ṣe project tó dáa náà ẹ rówó ń bẹ̀ náà ṣé ẹ̀ ní rówó ń bẹ̀ ni ẹ máa rówó ń bẹ̀ náà ẹ rówó nu project náà pọ̀ tẹ́ ẹ bá ṣe tẹ́ ẹ bá approve ẹ̀ tẹ́ ẹ àwọ̀dù iṣẹ́ yẹn lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta táwọn kan gbowó ẹ̀ tí wọ́n ná aráàlú ò ṣe ní bínú aráàlú ò ṣe ní sọ̀rọ̀ bó jẹ́ pé ẹ lágbára lórí àwa ènìyàn ìlú ẹni bá ń sọ̀rọ̀ ẹni bá ń pariwo ẹ lè ṣe tó bá wù yín fún wọn àmọ́ èmi kàn wò pé ṣé ṣáyé ìná ṣá gbogbo onídàgbà wá ń sìn 70 gbogbo onídàgbà ń sìn ìwọ́n tó bá ti wọ 50 bá gbọ́ mi máa calculate ẹ̀ ṣùgbọ́n in case ó yẹ kó ti máa rántí bíbẹ́ ni bẹ́ẹ̀ ni kí wọ́n kí ó kọ́ láti máa káyọ̀ ọdún akálẹ̀ máa fọkàn wá sípò ọgbọ́n ǹjọ́ nǹkan tiẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n kí ó kọ́ wa
ká lè máa kayé ọjọ́ wa. Tó bá ti wọ 50 ó yẹ kó rò pé tó bá gbé tí ẹ gbé lórí 70 tó rẹ́ lómi kú 62 ẹlòmí kú 65 ìwọ kan tí ẹ gbé lórí ìwọ kan gbé lórí 70 kó mọ̀ pé ó ti wọ 50 kò ní ṣókù 20 years tí máa kú rè ṣé kò wà ní ṣe dáadáa ṣé kú ò rán wa létí ni Àlájì àgbà ó ní ikú tó ṣe wáàsí ikú tó ṣe wáàsí ṣé kò rán wa létí ni ṣé kú ò rán wa létí ni alo a ní pé ẹni tó kú 70 tí wọ́n ní bàbá rẹ̀ wọ́n náà wo bó ṣe rí pẹ̀lú 70 ó ti mọ̀ pé ó ti dàgbà tọ́lọ́ bá wá fún ẹ lórí ọ̀fẹ́ kó kọjá 70 kó máa wọ 75 kó máa wọ 80 kọ́lọ̀ túbọ̀ bá wa lọ́ra bàbá Ọbásanjọ́ wo 80 tí bàbá wà sí wọ́n náà wò wọ́n ṣé bá ṣe rí níbi 30 ọdún sẹ́yìn nìyẹn ó yẹ kó o ti mọ̀ pé gbogbo agbára tẹ́ ń wá ọmọ yìí kò lọ títí nìyí ẹ bá lẹ́fẹ́ fílẹ̀ fọmọ ọmọ yín náà máa gbapò á kú bẹ́ẹ̀ lẹ́fẹ́ fílẹ̀ fún ìran yín náà tó bá yá ní lẹ́yìn 200 years to this time ní gbórúkọ yẹn mọ́ ìtàn ló máa dà 200 years àtẹ̀ǹtẹ̀ gbéjọba fún àtàwọn tó gbà lọ́wọ́ yín àtàwọn gúrùpù yín tẹjọ́ ń ṣèjọba ní 2000 kìlá wà yìí 2021 tó bá fi máa tó 2100 ṣé 2100 generation yìí ò lè sí láyé mọ́ gbogbo ẹni tó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ yìí 2100 ẹ̀ lè rí ṣe ẹ̀ lè rí náà 2021 làwọn abẹ́kọ̀ 80 years to this time ẹ̀ lè rí ẹ̀dẹ̀lẹ́fẹ́ ní gbogbo ayé ẹ̀ lè láyé ayé wo lẹ́fẹ́ ni ẹ̀ lè ní ìhun tí mò ń sọ ni pé tẹ́ ẹ bá ṣe é dáadáa kò sẹ́ tó máa mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba wọ́n á tó wá bẹ̀yìn ni pé ẹ bá wa wẹ́lòmí síbẹ̀ kó máa ṣèjọba lọ ohun tí mò ń sọ ni pé kẹ́ ẹ bá wa ṣe dáadáa kí àwọn nǹkan tó bá yẹ kẹ́ ẹ bójútó gómìnà ẹ bójútó sínétọ̀ ẹ bójútó adájọ́ ẹ bójútó ààrẹ orílẹ̀-èdè ẹ bá wa bójútó ẹ̀yin gbogbo ìsọ̀gbẹ̀sọ̀gbẹ̀ ẹ bá wa bójútó ààbò yín ẹ bá wa bójútó ààbò Nàìjíríà kí ẹ̀mí àwọn ènìyàn tí ó ní ọjọ́ ọ̀la kẹ́mi táwọn ọmọ kéékèèké wọn ìbá ń kú tó bá dọjọ́ ọ̀la ta ló máa ṣẹ́kù tẹ́ bá ń pa àwọn ọlọ́gbọ́n àwọn onímọ̀ báyìí tí wọ́n bá ń pa wọ́n lójú yín tẹ́ ẹ̀ sọ̀rọ̀ ta ló máa ṣẹ́kù ẹ jẹ́ ká kíyèsí ọ̀run á dì wá mú Ọlọ́run á ràn wá lọ́wọ́ gbogbo ogun ìpànìyàn bí jábọ̀ ọ̀run á fòpin sí òun mọ́ bẹ́ẹ̀ kan agbára wa káwọ́ agbára wa káwa nínú Ọlọ́run lè protect wa kì í ṣe àdúrà nìkan ètò àdúrà wà tó fi ń protect bí wọ́n ṣe ń ṣe ògùn nílànà ti àwọn àgbà ní ti ìbílẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ètò àdúrà wà tóun náà tó rójú méjì láyé ní kò sí nǹkan tó jẹ́ fake tí ò lórí jìnnà kò dẹ̀ sí nǹkan tó lórí jìnnà tí ò ní fake wọ́n máa ń wọ́n jáwé wọ́n jágbò wọ́n já ògùn àwọn nǹkan spiritual wà tá a fi ń protect ẹni ó wà kí àwọn tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n jẹ́ wòlíì kí wọ́n lọ sí Bíbélì kí wọ́n lọ wò ó kíní kan Book of Moses kíní kan ọ̀pọ̀lọpọ̀ ló ń sá gbogbo tá à ń ṣe nísìnyí ó ti simple ẹ kàn gbé Bíbélì ẹ máa kà ó sọ báyìí ohun tó sọ lẹ̀ ń sọ agbára ẹ̀ ń kọ́ níbo ló wà níbo lẹ fa agbára ẹ̀ sí níbo làwọn àṣírí agbára Mósè wà níbo làwọn àṣírí agbára tí Daniel fi fa kìnìún ya abẹ́kọ̀ àti Samson níbo lágbára yẹn wà pásítọ̀ mélòó ló lè gbé ọ̀rọ̀ Bíbélì sìn kó ní òun gbọ́ kó wá lọ kojú kìnìún níbo lágbára yẹn wà ọ̀rọ̀ Ọlọ́run rèé ó dúró déédéé kò sí tí ò lè ṣe ṣùgbọ́n àwọn ètò àdúrà Kùránì bẹ́ ṣe ń wò yẹn ó ní àwọn ètò àdúrà táwọn afa máa ń ṣe jáde ńbẹ̀ àbúrò ni ó ní àwọn ètò àdúrà táwọn afa máa ń ṣe jáde ńbẹ̀ èmi tí mo sọ̀rọ̀ yọ ọmọ chairman Saudi ni mí bàbá mi mùsùlùmí ni odidi àfà ó ti déédéé hàn odidi Kùránì ó ti hàn fún mi rí tí mo mú odidi Kùránì kó tó di pé mo ti ẹ̀dì lànà kìrìsìtẹ́nì rárá ó ti hàn odidi Kùránì fún mi tí mo mú rí ṣé ìwọ gbọ́ rí níbi tí àwọn kìrìsìtẹ́nì ti hàn odidi Bíbélì fún ẹ tí wọ́n lọ fẹ́ mú tó máa gba odidi àfà tó pọ̀ tó máa láwọn ọmọ bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó dẹ̀ máa ṣe kí ní ká máa fọ́ fún ẹ tó dẹ̀ máa mú láwọn tó bá fẹ́ nímọ̀ láwọn tó bá fẹ́ máa sọ̀rọ̀ kí gbogbo èèyàn mọ̀ láwùjọ
ẹ padà sí agbára Ọlọ́run. Ẹ má kàn máa ka ọ̀rọ̀ Ọlọ́run lásán fún wa mọ́. Ó fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a ó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àmọ́ nǹkan Ọlọ́run sọ, but ẹ jẹ́ á demonstrate àwọn agbára wọ̀nyẹn. Wọ́n ní náà ń jó ìgbẹ́ òun. Ọ̀pá Mósè abẹ́gọ̀ wọ́n yà sí mímọ́, Ọlọ́run wọ́n yà sí mímọ́, wọ́n dẹ̀ nà sí òkun, òkun sì pín yà. Abẹ́gọ̀ ọ̀pá Mósè yìí náà ni wọ́n nà kalẹ̀, ọ̀pá Ọlọ́run yìí náà ni wọ́n nà kalẹ̀ tí tọ́lọ́run ló yá òjò oúnjẹ dẹ̀rọ̀ jáde láti. Elijah nìkan ló ṣèkì nation náà. Elijah nìkan ló ṣèkì nation. Ẹ máa wá mú owó, ẹ máa kówó jọ, owó ti wá di Ọlọ́run, owó ti fọ́ yín lójú, owó ti ẹ̀kẹ́ níláárí mọ́ nínú ẹ̀mí, ẹ ti kú nínú ẹ̀mí, owó ti bà nǹkan jẹ́ fún yín, wọ́n wá ń pa yín bí adìẹ, wọ́n mú yín lóríṣiríṣi ọ̀nà, owó ti bà gbogbo ẹ̀ jẹ́. Ẹnu lásán ni wọ́n fi ń sọ̀rọ̀, kò sẹ́ni tó lè demonstrate agbára yẹn mọ́. Àbọ̀n lè demonstrate, ta ló lè demonstrate? Kí là ń tanra wa jẹ fún? Kí lẹ gbà lọ́wọ́ wa? Ẹ ti brainwash wa, ẹ ti brainwash ọpọlọ wa, ẹ ti jẹ́ ká lùsì àwọn nǹkan kan, àwọn nǹkan tá a lùsì yẹn. Everybody Ọlọ́run pè mí, Ọlọ́run pè mí, wọ ó lọ bu àwọn tọ́lọ́run pè nígbà ayé àwọn bàbá Moses Orúmọládé, nígbà ayé àwọn bàbá Ọ̀ṣọ́fà. Kó lọ wo iná bó ṣe ń jó. Ẹni mélòó ló lè fi gbága mọ́ pẹ̀lú ẹ̀ lónìí? Ẹni mélòó? Ẹ ti wá sọ gbogbo ẹ̀ dìdàkudà. Ṣọ́ọ̀ṣì wa ń pọ̀ sí, ayé ń bàjẹ́ sí. Mọ́ṣáláṣí ń pọ̀ sí, ayé ń bàjẹ́ sí. Tó bá máa rí pọ́n bá máa mú yàn nú ẹ̀sìn, orúkọ ẹ̀sìn náà máa mú wọn fún. Àwọn olórúkọ ẹ̀sìn náà máa mú, àwọn náà máa pa gbogbo nǹkan jẹ́, àwọn olórúkọ ẹ̀sìn ni. So ohun tá a sọ yìí, bó ṣe ń wò kó máa share ẹ̀, bó ṣe ń wò kó máa like ẹ̀, bó ṣe ń wò kó máa love ẹ̀, kó pín. Kí gbogbo àwọn aṣèbàjẹ́ kan jáwọ́ nínú ìwà ìbàjẹ́, kí gbogbo àwọn aṣebi kan jáwọ́ nínú ibi, kí gbogbo ẹni tó ń dayé rú kí wọ́n sọ agbẹjẹ́ mọ́wọ́. Èyí tí ìjọba bá ti mú kọ́ fòfin gbé wọn, kọ́ má fojú àánú wo ẹnikẹ́ni nínú wọn, kí ògo Ọlọ́run kó lè farahàn. Àlàáfíà Ọlọ́run yóò bá wa láyọ̀, yóò wọnú ayé wa. Ọdún tá a fẹ́ ṣe yìí, inú ayọ̀ láti máa ṣe. Àníṣẹ́nu sàárè, àníṣẹ́ lọ́gbà ẹ̀wọ̀n, àníṣẹ́nu bojì. Ọlọ́run yóò wà pẹ̀lú wa, àánú Ọlọ́run yóò máa bá wa gbé. Jésù Olúwa wa, àmín àmín àmín. Kò Jésù méje sí Olúwa.